Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi ní gbogbo ibi gbogbo tí ẹ ti ń láǹfààní láti máa wò mí. Ọlákúnlé Fásùgbà ọmọ yín náà rèé o. Ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ èdè tó rodo, èdè tó pọnmi, èdè tó mumi, èdè tó wọṣọ, èdè tó gẹ̀fìlẹ̀, èdè gẹ́ngẹ́jẹdé, elédè ìwúdẹ́dẹ́dẹ́, elédè tí fi wí yọ̀tọ̀ mímí kọ́ Ọlọ́run ọba ni. Ǹjẹ́ mo yẹ àwọn ìwé ìròyìn tó jáde lónìí wò? Nínú àgbéyẹ̀wò ẹ̀ mo ní tí mo rí ń bẹ̀ àfi kí gbogbo apáta kájọ gbé yẹ̀wò ká lè mọ ibi tá a dé dúró lórílẹ̀‐èdè yìí, ká fojú sùnnùkùn wò ó, ibo a ti ń bọ̀, ibo la dé dúró, níbo la sì ń lọ. Ìwé ìròyìn Tribune ni mo gbá mú sọ́wọ́ mi tó ń ṣe àfihàn àwọn nǹkan kan. Kì í ṣèròyìn mọ́ lóòótọ́ wípé kò dín ní 50 èèyàn tí àwọn ajínigbé, àwọn ọ̀daràn agbébọn, àwọn oníjàgídíjàgan àtàwọn adáyàpálù tí wọ́n jí gbé ní abúlé kan nípínlẹ̀ Niger. Àwọn agbébọn kan náà tún ṣekú pa ọlọ́pàá 5 àtàwọn èèyàn 4 míì ní Katsina. Ẹgbẹ́ Afenifere sọ̀rọ̀, wọ́n kọjú sí ìjọba tí ń bẹ lórí àlééfà, ìjọba ààrẹ Muhammadu Buhari. Wọ́n dojúkọ tààrà, ẹnikẹ́ni wọ́n ṣe. Wọ́n sọ̀rọ̀ sókè ni. Wọ́n ní kí ló mú ìjọba wa ná tó jẹ́ pé ọwọ́ yọ̀bẹ́kẹ́ ni wọ́n fi mú ọ̀rọ̀ àwọn agbébọn wọ̀nyí, àwọn karambání ẹni ibi tí pọnmọ́ relé ìwẹ̀ wọ̀nyí. Wọ́n bi ìjọba léèrè bẹ́ẹ̀. Kódà wọ́n tún sọ̀rọ̀ sọ́wọ́ wájú. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re sọ pé kí wọ́n báànù ọ̀kadà, ìyẹn ni pé kí wọ́n fi òfin de ọ̀kadà gígùn, kò lè mọ́pin dé bá gbogbo làlúrí tó ń tọwọ́ àwọn agbébọn karambání yìí tó ń tọwọ́ wọn jáde wá. Ó tún ṣẹlẹ̀ ní Nàìjíríà o. Ó ṣẹlẹ̀. Àwọn ọkọ̀ ojú òfurufú wọ́n ní nǹkan kan ó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ wọn o. Gbígbéra fò wọn báyìí yóò dọwọ́ Ọlọ́run. Ǹjẹ́ kí ló dé? Wọ́n ní epo tí bàálù ń lò ó ṣe bí ẹni fẹ́ wọ́n. Airline operators lọ́sọ̀ yẹn. Ọkùnrin tí wọ́n pa nílùú Òṣogbo, ìyàwó ẹ̀ tó pa, ìyẹn Ìfẹ́, òun náà ṣe kíni, ó jáde láyé. Bákan náà nínú ìrìnàjò hajj, ìrìnàjò alálàájì tọdún 2022, ó ti di ọmọ Nàìjíríà 4 tó gbẹ̀mí mì báyìí o ní Mẹ́kà. Ọmọ Nàìjíríà 4 tó gbẹ̀mí ní Mẹ́kà. Àwọn ìròyìn tó jáde ní ìwé ìròyìn rèé tá a fẹ́ fi tí wa tó. Ṣùgbọ́n kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ka àwọn ìròyìn yẹn lọ́kọ̀ọ̀kan èjèèjì síta fún yín sọ́wọ́ wájú, máa fẹ́ kẹ́ ẹ ṣe kinní kan. Ẹ̀rù ń bà àwọn kan, ìfòyà ń dé bá wọn. Bákan náà làwọn míì wọ́n ń fi ọ̀rọ̀ yẹn ṣeré. Bẹ́ẹ̀ làwọn kan fi ọwọ́ pàtàkì mú ọ̀rọ̀ náà wípé tó bá dọdún 2023 tí wọ́n fẹ́ dìbò, wípé ibo ni igi òwò sí. Bá a ti ń pé irọ́ kí wọ́n má dìbò, ká pín Nàìjíríà ní Yorùbá nation la fẹ́. Láwọn kan pé kò lè ṣeé ṣe. Ṣùgbọ́n mo rí wòlíì kan tó sọ nǹkan kan. Ó ní kódà kó tó di ọdún 2023 ó ṣeé ṣe kí Yorùbá nation kó ti wá sí ìmúṣẹ. Ẹnìkan ní kódà bí ó bá ṣẹlẹ̀ pé ìdìbò wá wáyé lọ́dún 2023 tí wọ́n sì dìbò yan ààrẹ kan, ó ní wọ́n kàn dìbò yan ààrẹ yẹn ni, kó náà ṣàlè wà nínú àkọọ́lẹ̀ wípò ń di ààrẹ, torí pé kò ní ṣèjọba Nàìjíríà, torílẹ̀-èdè Nàìjíríà ó fi pín yẹlẹyẹlẹ. Ó lọ́lọ́run ló fi hàn òun bẹ́ẹ̀. Wòlíì wo ló sọ ọ́? Ẹ láǹfààní àti rí wò nìkan nìyí tásìkò bá tó. Ṣùgbọ́n ẹjẹ́ àwọn kan gbọ́rọ̀
lẹ́nu pásítọ̀ kan tó ń bá àwọn ọmọ ìjọ ẹ̀ sọ̀rọ̀ nípa irú ẹni tó yẹ kí wọ́n yàn pò lọ́dún 2023. Ẹ máa bá mi ká lọ o, ẹ̀yin èèyàn mi. So Khan sent me to you, the Christian Association of Nigeria, and they said I should say this to you. And we're going to have it on our platforms and on our platforms. And I think I'm going to read it. And this one, because it is a message from Khan, I'm just going to read it and we'll put it on our platforms so that everybody will hear what Khan said for us to tell the body of Christ. 2023 general elections, who to vote for, produced by the Political and Strategy Committee of Christian Association of Nigeria. It is character, competence, capacity, and policies. Character, competence, capacity, and policies. So after praying, we should be able to direct you. Character. The person must fear God. Honesty and truthfulness. Respect for the rule of law. Justice and fairness for all. Respect for religious and ethnic diversity. Compassion and discipline. Clean and credible. Clean and credible lifestyle. No membership of cults. No involvement in drugs and witchcraft. No fanaticism. No relationship to Boko or with Boko Haram or other violent religious groups. This is the person we are voting for, the kind of person we are voting for. So this will be his character. Competence, quality performance in previous positions, good education sufficient to manage a complex society, effective management of human and natural resources. Capacity, the person must have the ability to envision transformation, ability to communicate the vision to diverse peoples, ability to effectively execute the vision of transformation, must be in good health, sound mind, and physical fitness for the job. Policies. State police must have a policy to police this country, to have policing, proper policing of this country. Religious neutrality of the Nigerian state. Enforcement of fundamental rights of all Nigerians. Restructuring to decentralized governance. Equitable and enforceable sharing of executive offices. So the offices must be given to all Nigeria, not a section or his or her section of the country. Hallelujah. Equal ethnic and religious representation in military and security agencies. Self-determination for all Nigerian people. No to Ruga, yes to ranching. Education and free health care to all Nigerians, including Almajiris. No open grazing, rather modernization of animal husbandry, local control of local economy, including waters, rivers, and forests. Everybody should control what God put in their locality. So this is it from Khan, and by the grace of God, God will give us this kind of leader. And I must add, I must add my own. We will do what Bishop Abioye said, that we are going to vote this time to defend our faith. We will defend our faith. We will defend our faith. It is not for territory. See, like Monica would always say, that power is first about spiritual control before physical. It's a control of, see, the whole of Nigeria, these people, they don't care about governance. They want to take control first. They want to take authority. They want to take the country and then do it like they want. But governance is for everyone. So this time around, anybody that has the inclination at all to continue what we have been going through, we are going to say no to that person. Anybody that has the inclination to side one religion over the other, we are going to fight that person. Every Nigerian has the right to worship. To worship, if they want to worship a stone, they want to worship the sun, they want to worship the moon, they want to worship Muhammad, they want to worship Jesus Christ, they want to worship God, whoever. The Constitution allows everybody that freedom. And this year, by the grace of God, we are going to select that. God forbid
that a Christian will take their thumb and print over somebody that is going to restrict our religious freedom. May that person not be named among us in the name of Jesus. So we are going to vote and defend our faith. I have a right to be a Christian, and every Muslim in this country has a right to be a Muslim. Every traditional religious person has a right. If you don't even want to believe in God, God gives you the permission not to believe in him. Nobody must curtail those liberties. Amen. ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ sọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè mọ́ gbòòbí ẹni ó wẹ̀kun lórí ohun tó yẹ ká ṣe káyé ó fi dúró kankan nínú ìwé ìròyìn tí mo gbé dání ó farahàn bẹ́ẹ̀ gbangba bẹ́ẹ̀ ti gbóhùn látẹnu pásítọ̀ táwọn ìyẹn sọ tiẹ̀ lédè Gẹ̀ẹ́sì kí lẹ́gbẹ́ Afẹ́nifẹ́re sọ gbogbo pákáleke fùrọ̀ dán èyí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ni ò tẹ́ gbogbo wa lọ́rùn tó ní kálukú ṣe ń lanu kótó tí wọ́n sì ń ṣàlàyé ọ̀rọ̀ àfẹ́ kí ojútùú wà sí ìṣòro yìí ìṣòro àìláàbò wọ́n ń pani lọ́tún wọ́n ń pani lósì ìyẹn kọ́kọ́ jẹ́ ìṣòro kan gbòógì. àìjẹnreka ló jẹ́ òṣòro ọ̀tún míì tí ń bá àwọn èèyàn fínra kò sówó lápò tọmọdé tàgbà ìwọ̀nba àwọn tó sì ní wọ́n ní lánìí jù tó tún fi ń rẹ́ àwọn ọmọ ìlú jẹ ni. àwọn wo ní lówó ọ̀hún lọ́pọ̀ rẹpẹtẹ àwọn olóṣèlú wọ̀nyí náà ni ojú mẹ̀kúnnù wá ń rí tó. ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà ló ti ké sí ààrẹ Muhammadu Buhari wípé kí ó yéé fi ọwọ́ yọ̀bẹ́kẹ́ mú ọ̀rọ̀ àwọn nínú wọn láti rí àwọn Fúlàní agbénipa àwọn Fúlàní darandaran tí ó sọra wọn di darandaran àwọn agbésùnmọ̀mí burúkú tí ń pààyàn kiri. Afẹ́nifẹ́re ṣàlàyé ọ̀rọ̀ yìí lánàá ọjọ́ Ẹtì nínú àtẹ̀jáde eléyìí tó fi ta látọwọ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ ọ̀hún alàgbà Jàrí Àjàyí níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé kí ìjọba àpapọ̀ ó kéde fún àwọn èèyàn wípé kí wọ́n mọ̀pin dé bá ìgbòkègbodò ọ̀kadà láwọn ojú pópó wa kò lè yanjú ìṣòro àìláàbò torílẹ̀-èdè yìí ń kojú. kí lẹgbẹ́ Afẹ́nifẹ́re wá ní kíjọba ṣe gan? ẹ máa gbọ́ o. ó ké sí ìjọba àpapọ̀ wípé kó yéé fọwọ́ yọ̀bẹ́kẹ́ mú ọ̀rọ̀ ọ̀hún sẹ́ àní kó ró àwọn ọlọ́pàá lágbára kó fún wọn ní tí wọ́n nílò láti fi ṣiṣẹ́ wọn bó ti yẹ kí wọ́n ó ṣe é kó sì fààyè sílẹ̀ fún wọn láti ṣiṣẹ́ wọn tààrà pẹ̀lú ìlànà òfin tó gbé ró. ṣé ń gbọ́ báwọn? torí pé bá a bá fi àgbòfé gún àjọwò okun ẹ̀ ni kíjọba yéé di okó òbọn àwọn ọlọ́pàá mú kó fún wọn láàyè láti ṣiṣẹ́ wọn dípò dídà wọ́n sọ́tún dà wọ́n sósì kíká wọn lọ́wọ́ kò nínú ṣíṣe iṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ó ṣe é. lílo agbára àtòkè nígbà tí wọ́n bá mú Fúlàní kan wọ́n ló pààyàn ǹjẹ́ kí ẹ sì mú kẹ́ ẹ ṣèdájọ́ ẹ̀ bó ṣe yẹ kó lọ ilé ẹjọ́ kó ṣe gbogbo ẹ̀ agbára àtòkè a sì túrú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lẹ̀ èèyàn kan tó wù ọ̀daràn tán tágbára àtòkè ń túlẹ̀ òpin gbọ́dọ̀ dé bá kí wá ṣèyẹn nìkan wọ́n ní kíjọba àpapọ̀ fààyè lẹ̀ fáwọn ìjọba ìpínlẹ̀ láti lè ṣiṣẹ́ ọwọ́ wọn nípa ṣíṣètò ọlọ́pàá ìpínlẹ̀ ìyẹn state policing ọlọ́pàá ìpínlẹ̀ tí ó mọ̀ ṣàbò lórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó ṣe pàtàkì kírú ẹ̀ wà. àwọn ètò ààbò abẹ́lé tá a wá ní àwọn èèyàn á wá máa kọ́wọ́ tì í lẹ́yìn bí OPC ní o àmọ̀tẹ́kùn ní o wọ́n máa kọ́wọ́ tì í lẹ́yìn kí wọ́n yé fọ̀rọ̀ èyí sí ọ̀rọ̀ òṣèlú níta lè ṣe rèé lára níta lè ṣe nìyẹn lásìkò yìí kí wọ́n ṣe yẹn nìkan ká fààyè lẹ̀ fún ìṣèjọba tòótọ́ bá pé restructuring irọ́ ni wọ́n tún fẹ́ máa pa tà á jẹ kò kú jẹ́ tuntun mọ́. ìdí nìyí tó fi jẹ́ wípé olóyè Sunday Igboho jáde ń jò ní ìbájẹ́ pé Nàìjíríà ń dùn yòǹgbàyòǹgbà tómi alágbàmọ̀nà ka ìyàtọ̀ ṣe yóò sọ wípé kí ẹ̀yà Yorùbá ó dá wà kó pín. bẹ́ẹ̀ sì rèé kò síjọ́ ọmọkú akú kò síjọ́ tí Yorùbá ò ní jáde kúrò lára Nàìjíríà. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń sáré múròyìn wá ọmọbìnrin ọmọ SS2 kan nílé ẹ̀kọ́ girama Unity High School
Sadiat làwọn èèyàn ń porúkọ ọmọ yìí. Àwọn kan ti ròyìn pé ó ti kú lẹ́yìn táwọn ẹ̀ṣọ́ aláàbò OP Mesa tí wọ́n yin ìbọn lu ọmọ yìí nílùú Abẹ́òkúta. Ṣùgbọ́n ìròyìn kan ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọ yìí ṣì wà láàyè síbẹ̀. Àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò OP Mesa ló ṣàdédé yìnbọn sáàárín àwọn ọmọ iléèwé ní ọjọ́ 21 nígbà tí wọ́n ń lépa láti mú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan ní on the 21 oṣù tá a wà nínú ẹ̀ yìí. Lágbègbè Àgọ́-Ọ̀kà nílùú Abẹ́òkúta níṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o. Sadiat táwọn èèyàn rò pé ó ti kú pẹ̀lú àwọn ọmọ sùkúù 3 míì àti ọlọ́kadà kan tí àṣìta àbọ̀ bà lásìkò táwọn ọlọ́pàá yìí bẹ̀rẹ̀ sí dáná ìbọn bolẹ̀. Òun náà ló jẹ́ pé ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé kò ikú. Kódà alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn Oyeyemi ó ṣàlàyé ọ̀rọ̀ ó lọ́mọdébìnrin náà Sadiat ò ikú. Ìròyìn sì fìdí ẹ̀ múlẹ̀ pé lára àwọn ọmọ míì tí bàbá kan lẹ́sẹ̀ ojú egbò ẹ̀ wà níbẹ̀ wọ́n sì ti ń tọ́jú ẹ̀ nílé ìwòsàn. Ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò ẹ jẹ́ á máa ṣọ́ra bí ẹ bá ń ṣiṣẹ́ yín lẹ́tọ̀ọ́ àti máa yìnbọn láàrin èrò. Ṣé dandan ni kẹ́ ẹ ò lẹ́tọ̀ọ́ láti yìnbọn? Káláwọn Fúlàní ló dé ní ìsìn ìtọ́jà àbúbọ̀lẹ̀ tán pààyàn kiri ẹ lè dojúkọ àwọn yẹn kẹ́ wọn yìnbọn fún wọn. Afurasí ọ̀daràn láàrin ìlú. Bí ò bá jẹ́ torílẹ̀-èdè náà tí ò dúró déédéé, ṣé kò yẹ káwọn ìlànà oríṣiríṣi wà láti fi mú ọ̀daràn yàtọ̀ sí pé ká máa léra ẹni kiri pẹ̀lú ìbọn láàrin ìlú? Bẹ́ẹ̀ náà làwọn kọ́sítọ́ọ̀mù máa ń ṣe. Wọ́n láwọn rí àwọn fàyàwọ́ wọ́n bẹ̀rẹ̀ sí dàbọ̀ bolẹ̀ kiri wọ́n máa ń pa láìṣẹ̀. Ẹ jẹ́ á máa fọpọlọ ṣiṣẹ́ yìí. Ẹ dákun kẹ́mi aláìṣẹ̀ má máa lọ. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn lẹ fẹ́ mú ẹwà àwọn tẹ̀ ń yìnbọn fún. Ìkan lára àwọn tí ìbọn bá ọmọ ẹ̀ àwọn ìyá tí ìbọn bá ọmọ ẹ̀ ó ti sọ fún síjọba lọ́rùn. Olówó táwọn ti ná lọ́sítù tí ń pọ̀ kíjọba ó dá sí i ká bá wọn sanwó ìtọ́jú ọmọ tí wọ́n yìnbọn fún. Ọmọ ọlọ́mọ tó lọ skúù tẹ̀ yìnbọn fún. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Oníjù bá ń lọ fún tàákò yẹ ṣí ẹ̀yin èèyàn mi tẹ̀ ń wò wá tí wò báyìí tí subscribe sí kàn nìyí tẹ́lẹ̀ subscribe ń sìn. Ṣùgbọ́n kálò ti subscribe tẹ́lẹ̀ má wulẹ̀ bọ́dà láti subscribe mọ́. Tó o báyìí tí subscribe wà á rí bí subscribe yẹn àmì pupa ni ó wà lórí ẹ̀. Tó bá ti tẹ̀ ó ṣe subscribe nìyẹn. Wo agogo ìránnilétí yẹn wà wá tẹ agogo ìránnilétí yẹn. Tó bá ti tẹ̀ yóò gbé àlàfo bí all wá all tẹ all pé gbogbo àwọn ètò wa bó bá ṣe ń dé kó o lè máa rí wò lọ́dọ̀ ẹ̀. Ẹ share fídíò yìí kó lè rìn jìnnà dáadáa. Ẹ like ẹ kẹ́ sì drop comment yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ èdè rèé. Ó dìgbà kan náà. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo ní pọ̀nkan dé dúró. Farabalẹ̀ máa wò ó. Yorùbá Gidi TV. Ìkànnì rẹ ni o. Ó yá subscribe, like ẹ, ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀. Máa wò ìṣó. Àmọ́ kékeré ibi tó bá dà lèmi rè, ibi tó bá dà lèmi ó máa lọ, ibi tó bá dà lèmi rè, ibi tó bá dà lèmi. Mo ń fa àkókò ìsọ fún wa pé ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi, Yorùbá TV, Yorùbá Gidi. Ibi tá a lè wò, tá a lè máa ṣà, tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn. Ẹ ṣé o.